ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ ò wọ́n ní princess láti oyotunji wọ́n ní wọ́n ti tú gbogbo àṣírí fún kábíyèsí nípa bí àǹtí wa àti bí wọ́n ṣe gbogbo ọ̀rọ̀ tí wọ́n dàrú ní oyotunji títí tí bàbá wọn tí wọ́n fi jẹ́ ọlọ́run nípè. Wọ́n ní gbogbo ẹ̀ ní princess ti sọ ojú abẹ́ ń kò fún kábíyèsí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly nìyẹn. Wọ́n ní gbogbo ìgbìyànjú wọn ní pé wọn ò fẹ́ kí Queen Naomi kan padà wá sí inú palace o. Wọ́n ní gbogbo ìjà tó ń jà ò nìyẹn pé wọn ò fẹ́ kí Queen Naomi kí wọ́n padà sí inú palace bàbá awérin ńlá. Wọ́n ní àwọn náà wà nípa ọ̀rọ̀ owó. Ẹ rántí owó 180,000 tí wọ́n ń sọ lórí social media wípé kábíyèsí gba obìnrin, wọ́n gba owó lọ́wọ́ ẹ̀ láti jẹ́ olórí. Wọ́n ní àǹtí wa méjèèjì náà wà nídìí ọ̀rọ̀ yìí. Wọ́n ní lẹ́yìn yẹn àwọn náà tún wà nídìí pé wọ́n fẹ́ fi princess fún kábíyèsí. Ẹ rántí pé wọ́n ń gbé kiri pé kábíyèsí fẹ́ fẹ́ yàwó tuntun. Wọ́n ní princess náà ń sọ. Wọ́n láwọn náà tún wà nídìí ọ̀rọ̀ yẹn. Wọ́n ní princess ti ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí bó ṣe lọ àti bó ṣe ṣẹlẹ̀ fún bàbá wa erin ńlá. Wọ́n ní princess sọ gbogbo ọ̀rọ̀ pátápátá fún kábíyèsí pé nǹkan tó pa bàbá òun ní argument ní àárín bàbá òun àti ẹ̀gbọ́n wọn. Ipe nítorí ẹ̀ ni bàbá òun fi ṣaláìsí. Ipe kídẹ̀ ló mú argument wá. Ipe ọ̀rọ̀ àwọn olórí kábíyèsí ni. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ọ̀bẹ ni ẹ̀gbọ́n kábíyèsí fi gún un ní inú tí wọ́n fi kú nítorí ágúmẹ̀ǹtì àwọn olórí kábíyèsí wa. Bàbá awérin ńlá ni wọ́n ló fà á tí ẹ̀gbọ́n kábíyèsí àti kábíyèsí fi jà. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Bí a ṣe gbọ́ ò wọ́n ní àǹtí wa àti àǹtí ọba yìí wọ́n ní ọ̀rẹ́ ni wọ́n o. Wọ́n ní ọ̀rẹ́ tó dẹ̀ ń ṣe kìí ṣe láti Nàìjíríà. Pé láti òkè òkun ni wọ́n ti ń ṣe ọ̀rẹ́ wọn. Bí a ṣe gbọ́ wọ́n ní plan yìí ó wá látọwọ́ àǹtí wa ni. Wípé kí àǹtí wa àti àǹtí wa kàn jọ plan ẹ̀ so that wọn ò ní jẹ́ kí Queen Naomi padà wá sí inú palace. Ẹ mọ̀ pé àǹtí wa tí wọ́n máa ń ro owó sílẹ̀ ni. Nǹkan tó bá ti máa mú Queen Naomi má fi padà wá sínú palace. Ọwọ́ àǹtí wa lè ti máa bá wọn á support pẹ̀lú owó. Wọ́n ní àwọn ni wọ́n gbé ìgbésẹ̀ láti plan ọ̀rọ̀ yìí. Ipe kí kábíyèsí fẹ́ princess yìí. Ipe plan wọn ni. Wọ́n ní owó tí wọ́n send $180,000 tí wọ́n send wọ́n ní láti Ilé Ifẹ̀ ni wọ́n ti send owó yẹn. Wọ́n ní gbogbo nǹkan ìgbìyànjú wọn dẹ̀ ní pé kí kábíyèsí kan fẹ́ princess yìí. Wọ́n ní ẹnu àǹtí wa náà ti gbọ́. Àwọn náà pe Queen Naomi pé máa múra sílẹ̀ o. Ìyàwó ń bọ̀ o nínú palace o. Ṣó rè pé wọ́n nìkan ni ìyàwó kábíyèsí àbó rè pé wọ́n nìkan ló love. Wọ́n ní ẹnu àǹtí wa ni wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yẹn ẹ̀yin ará ilé. So wọ́n ní princess sọ fún kábíyèsí wípé gbogbo nǹkan tó ń ṣe òun ni wípé wọ́n fẹ́ da àárín Queen Naomi àti kábíyèsí rú. Wípé ágúmẹ̀ǹtì àwọn olórí yìí ni àǹtí ọba yìí àti ọba yìí náà ń sọ. Wọ́n ń jà lórí ọ̀rọ̀ àwọn olórí tí àǹtí wọn tó fi gún wọn ní ọ̀bẹ láyà. Nǹkan tí wọ́n ní princess sọ nìyẹn ẹ̀yin ará ilé. Wọ́n ní wọ́n tún sọ pé kí àǹtí ọba yìí kí wọ́n bá wọn bẹ ọba yìí láti wá fẹ́ princess ọmọ ọba. Pé wọ́n tún ṣe ìyẹn náà. Pé kí wọ́n bá wọn bẹ kábíyèsí
so that wọ́n á lè fẹ́ princess yìí. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní bí wọ́n ṣe sọ o pé àǹtí ọba yìí àti ọba yìí ń jà nítorí àwọn olórí yìí ni. Wọ́n ń jà nítorí àwọn olórí ọba wa, bàbá wẹ̀rin ńlá. Wọ́n ní nǹkan tí ìbínú fi wáyé nìyẹn tí àǹtí wọn tó fi gún wọn ní ọ̀bẹ láyà. Bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí yìí ń bẹ ọba Adefunmii wípé kó bá kábíyèsí sọ̀rọ̀ kó wá fẹ́ princess. Wọ́n ní bí ọba ṣe yarí nìyẹn pé láyéláyé òun ò lè ṣe. Nǹkan tá a gbọ́ nìyẹn o, ẹ̀yin aráalé. So ìgbà tí wọ́n plan gbogbo ọ̀rọ̀ yìí, wọ́n sọ fún kábíyèsí. Wọ́n ti gbé fóònù, àǹtí wáyé ti gbé fóònù, ó ti pe Queen Naomi o, máa retí ìyàwó o. Ṣé o rè pé wọ́n nìkan ni kábíyèsí máa fẹ́ ni? Ó ti bẹ̀rẹ̀ sí blast Queen Naomi lórí fóònù. Nǹkan tó mú Queen Naomi tó fi pe kábíyèsí nìyẹn, tó fi challenge kábíyèsí. Kábíyèsí dẹ̀ lọ bá wọn ní royal mansion ní pé rárá o, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Family friend, ọmọ ọ̀rẹ́ àwọn òní princess. Bí àṣírí wọn ṣe tú sí kábíyèsí lọ́wọ́ nìyẹn, ẹ̀yin aráalé. Allegedly bá ṣe gbọ́ o. Gbogbo nǹkan tá à ń sọ òun ni bí princess ṣe ń ṣàlàyé fún kábíyèsí nǹkan tó pa bàbá òun là ń ṣàlàyé fún yín bí a ṣe gbọ́. So nǹkan tí wọ́n ń try láti ṣe ni kán convince ọba yìí, ṣùgbọ́n ọba yìí ò gbà. Ọba Adefunmii yarí. Bóyá ti wá sanwó fún àǹtí ọba yìí ni o, àmọ́ a lè sọ. Ẹ mọ̀ wọ́n ti lè sanwó fún wọn torí kò sí nǹkan tí àǹtí wa A àti M tí wọ́n lè gbé ṣe àti R. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sí nǹkan tí wọ́n lè ṣe. Bóyá ti wá sanwó ni àmọ́ bóyá ti sanwó, ṣùgbọ́n wọ́n ní ọba ò gbà. Ọba yarí pé láyéláyé òun ò ní ṣerú nǹkan báyẹn fún bàbá wẹ̀rin ńlá. So wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ argument nìyẹn tí ọba ò gbà. Ẹ̀yin èèyàn lé. So bóyá wá sanwó fún àǹtí ọba ni o, àmọ́. Ṣùgbọ́n wọ́n ní inú bí àǹtí ọba nígbà tí àǹtí ọba láwọn ò lè ṣe. Wọ́n ní bí àǹtí ọba ṣe yọ̀bẹ nìyẹn tó mú tó kìbọ ọba nínú. Bí ọba ṣe kú nìyẹn o. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní ó dá lé orí àǹtí wa A àti M àti R àti àǹtí wa church. Wọ́n náà jọ plan ẹ̀ ni. Ẹ̀yin èèyàn lé, wọ́n náà jọ plan ẹ̀ ni. Nǹkan tá a gbọ́ ni o. Ṣé mọ̀ pé mi ò bá wọn dé South Carolina, ṣùgbọ́n wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n ti plan ọ̀rọ̀ yìí. Wọ́n ní bóyá ti wá sanwó fún àǹtí ọba yẹn pé kí wọ́n force ọba yẹn láti sọ fún kábíyèsí kí wọ́n fẹ́ ọmọ òun. Wọ́n ní ọba ní láyéláyé òun ò lè ṣe. Wọ́n ní nǹkan tó mú kí àǹtí ọba yẹn fi ọ̀bẹ gún ọba yìí láyà nìyẹn tó ọba yìí fi kú. Bí a ṣe gbọ́ nìyẹn tán ní princess yìí ó ṣàlàyé fún kábíyèsí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé àwọn olórí wọn mọ̀ ń pa gbogbo nǹkan tó ṣẹlẹ̀
pé àwọn ni wọ́n argument wọn ni wọ́n argue tí àǹtí ọba fi gún ọba láyà. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Àwa mọ̀ bóyá àǹtí ọba gba owó ni àbí wọn ò gbowó, a lè sọ yẹn. Ṣùgbọ́n nǹkan tá a mọ̀ ò ní pọ́n argue lórí ọ̀rọ̀ àwọn olórí ni ọ̀rọ̀ ọ̀bẹ fi yọ tí wọ́n fi gún wọn. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. So wọ́n ní ọba Adefunmii, wọ́n ní wọ́n láwọn ò lè ṣerú nǹkan báyìí o. Àwọn ò lè máa bẹ kábíyèsí kó wá fẹ́ ọmọ àwọn. Yàtọ̀ sí ìyẹn, ọmọ àwọn ti ní àfẹ́sọ́nà. Ayé tá a dẹ̀ wà, ayé ìsìn yìí, èèyàn ń ti ọmọ mọ́ ọkùnrin lọ́rùn. Ọkùnrin ó máa ń fẹ́ obìnrin tó bá nífẹ̀ẹ́ ni. Pé ayé ti lajú. Ẹ dẹ̀ mọ̀ pé ọba yìí, ọba Adefunmii yìí, wọ́n mọ Queen Naomi àti kábíyèsí pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Wọ́n dẹ̀ ti ń jà fún Queen Naomi láti return sínú palace. Ṣáwọn ni wọ́n tún wá máa tako Queen Naomi ni pé kí ọmọ àwọn tó wá fẹ́ kábíyèsí. Ẹ rí pé ọ̀rọ̀ àwọn olórí, ẹ rí pé ó lágbára díẹ̀, ẹ̀yin èèyàn lé. Wọ́n láti ìgbà yẹn ni ara àwọn olórí yìí ò ti balẹ̀ mọ́, náà ti ń sáré kiri o, ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn. Tá bá tún gbọ́ update lórí ẹ̀, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Bí mo ṣe ń sọ allegedly, nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run á bá mi dúró tì yín. Gbogbo àdáwọ́lé yín a máa yọrí sí rere o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share àwọn gist wa, gbogbo ẹ̀ ní à ń rí ní Mashola Gist TV o. A dúpẹ́ lọ́wọ́ ọmọdé, a dúpẹ́ lọ́wọ́ àgbà, a dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, a dúpẹ́ lọ́wọ́ obìnrin. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò wa ní thumbs up o, èyí ṣe pàtàkì fún channel wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ Mashola Gist TV. Ẹ subscribe o, kò ná yín ní nǹkan kan. Ẹ kàn máa gbádùn gist ni. Ẹ dẹ̀ má gbàgbé kẹ́ tẹ notification bell yín. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV. Love you.